ẹ ǹlẹ́ o mo ní kí n wá sọ fún yín ìrìn àjò tí mo rìn débi ìparun. Mo ní kí n wá sọ fún yín ìrìn àjò tí mo rìn títí kejì ò gbọdọ̀ gbọ́. Ẹni tó fẹ́ ba ayé mi jẹ́ yìí orí TikTok mo ti pàdé arábìnrin yìí o. Kéèsì má jẹ́ ń tàn yín jẹ nítorí wípé dandan kì í bá ní lágbàlagbà kékeré ní ti ń bá ní lọ tó tó ṣe bí òwe ẹ̀yin àgbà. Àti kékeré mo ti ní ìrìn àjò ìparun yìí o kó tó wá di pé mo wá pàdé ẹni tó fẹ́ ba ayé mi jẹ́ lórí TikTok. Mo pàdé rẹ̀ ó fẹ́ sọ mí dẹjọ́ arinlẹ̀ lórí TikTok. Àǹtí Ṣeun ẹ bá ń sọ̀rọ̀ yìí síta ẹ jẹ́ ká yóò fi ṣàríkọ́gbọ́n. Kábíyèsí Elédùmarè ọba mi òkè. Ìbà akọ́dá ayé aṣẹ̀dá ayé ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ó sì ó lé wa ìbà ajẹ́ lé wa ìbà ìbà lákọlábo ìbà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ẹ jójú mi ṣe. Ẹ má jẹ́ ń fẹsẹ̀ sílẹ̀ fẹnukọ ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́. Ṣé rí tàn tí mo fẹ́ sọ yìí kò bá jẹ́ 30 minutes. Ṣé o kò mo sọ fún yín pé ìyẹn ti fẹ́ di àtúngún ọbẹ̀ ti fẹ́ di àtúnṣe lórí Ògbẹ́nutọ́ TV. Gbogbo story tí n bá ń post síbẹ̀ mo fẹ́ kó máa jẹ́ one story one day torí story pọ̀ nílẹ̀ jaburata. Èyí tí ò bá wá lè parí tán lọ́jọ́ kan bóyá 30 minutes ẹ̀gùn ni o bóyá 1 hour ẹ̀gùn ni o màá jẹ́ kó jẹ́ 1 and 2 bí mo ṣe fẹ́ mọ̀ ṣe nù mo sì fẹ́ kẹ́ ẹ support mi. Ẹ bá ń share fídíò yìí ẹ like kẹ́ kọ́mẹ́ǹtì. Láìsí yín kò sí mi. Ẹ̀yin lẹ ń jẹ́ kí n máa wà bó ṣe wá ń bẹ̀ yín mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè ẹ bá ń share ẹ bá ń kọ́mẹ́ǹtì ẹ jọ̀ọ́. Arábìnrin sọ wípé láti kékeré ni kíní ti wà lọ́rùn ara òun. Òun ò sì dédé wá mọ̀ ṣe bẹ́ẹ̀. Ọmọ kan ládùúgbò àwọn òun ló kọ́ òun táwọn bá ti ń ṣeré mọ́mí and daddy. Ṣé bọ́kùnrin ni máa ń fi abẹ́ lu obìnrin rárá òun ló máa ń fa abẹ́ lu òun. A ní wípé kóun ṣe mọ́mí kóun ṣe daddy tójú bá ti pa fúrí lẹ́ǹkùlé báyìí. A ní kóun yàtọ̀ kóun jẹ́ kóun rí abẹ́ òun. Nígbà tó jẹ́ pé obìnrin ni tí kì í sọkùnrin tó jẹ́ pé ọkùnrin náà ní kó má fọ ọkùnrin lábẹ́ wọ́n á yà fún un. Tóun bá ti yà fún un a máa là á ní kò náà látòun náà. Àǹtí Ṣeun èmi náà bá bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ sí máa lábẹ́ rẹ̀. Mi ò kì í sọ ọmọ Yorùbá ọmọ ìlú Bẹ̀nẹ̀ ni mí. Mo mọ̀ọ́mọ̀ dárúkọ ìlú ẹni yìí fún yín ni nítorí pé kí ni kẹ́ ẹ lè mọ̀ wípé kò síbi tí ṣe ò sí. I am very sorry sister tẹ́ bá rí i pé mo dárúkọ ìlú yín bẹ́ẹ̀. Ọmọ ìlú Bẹ̀nẹ̀ lòun o. Àwọn sì jọ ń ṣe òun tí ì ṣe bẹ́ẹ̀ láti kékeré bẹ́ẹ̀. Ó tún wá gbádùn mọ́ òun gan tó pé gbà mí tóun bá ti wá wọn lọlé báyìí. Nígbà tó pé obìnrin sóbìnrin làwọn táwọn bá ti gbé àga méjì báyìí táwọn fi kíní bò lórí àmọ́ bóyá ẹ̀yin náà ṣeré orí bẹ́ẹ̀ yẹn rí. Ẹ máa mú kí ni máa ń pè bẹ́ǹṣì méjì ẹ máa mú báyìí ẹ wá daṣọ ìró mọ́ mi ẹ dàbò àméjì àwa níbẹ̀. Ọyàn wa tí ò tí wù pọ̀ jù lábẹ̀rẹ̀ sí máa mú yóò mọyàn mí mọyàn tiẹ̀ yóò tẹnubọ̀ mí lẹ́nu ní tẹnubọ̀ lẹ́nu. Ìgbà tí ò ti sọ́kùnrin ń bẹ̀ wọn kì í wá sọ àwọn wọn kì í wá sí aṣọ táwọn fi bóró ara. Tó bá sọ pé ta ló wà ń bẹ̀ Júmé àti Méléfì ni wọ́n fà wọ́n lẹ̀. Àǹtí Ṣeun báwọn ṣe ń ṣe ni tó sì gbádùn mọ́ àwọn. Débi pé táwọn bá lọ sí school tóun bá ti close in school báyìí ilé ìyá àtìyẹ làwọn máa lọ. Àwọn àti àwọn bá ti jẹun tán àwọn àtìlẹ̀kùn wọn rò bá wọn kọ́ àwọn níwèé ni. Àwọn bẹ̀rẹ̀ sí ń lá abẹ́ ara wọn àwọn bẹ̀rẹ̀ sí ń jètè ara wọn débi pé ó mú òun lára. Kí ni ìmú òun lára débi pé Àǹtí Ṣeun àwọn méjèèjì àwọn sọdíṣẹ́. Nígbà tó yá ọmọbìnrin ó kúrò ní ìlú àwọn ó sì ti má wọn lára. Kò pẹ́ kó jìnnà àwọn tó rẹ́ lómi táwọn náà wọ́n mú ẹni táwọn náà wọ́n mú àwọn làwọn wá kọ́ bí wọ́n ṣe ń ṣe. Àwọn làwọn kọ́ bí ó ṣe mọ̀ jètè àwọn làwọn kọ́ àwọn sì jọ ń ṣe. Kì í wá sígbà táwọn dàgbà táwọn ń ṣe kínní àwọn ò ní boyfriend o àwọn ní boyfriend o àwọn ní. Torí pé àwọn ti mọ̀ pé kínní yìí kò dáa kínní yìí
kò ṣeé ṣe kìíní àwọn táwọn bá ti rí obìnrin lára àwọn máa ń dìde àwọn ò lè parọ́ fún yín táwọn bá rí obìnrin tó dáa tó rẹwà táwọn rí àwọ̀ ẹ̀ tó ṣe mìjòmìjò tó gbogbo ìdọ̀ abẹ́ àwọn ó sì dìde yóò mọ̀ sí pàpàpàpàpàpàpà nítorí wípé obìnrin lára àwọn máa ń le sí ara àwọn kì í le sọ́kùnrin àwọn ta làwọn fẹ́ sọ fún wípé obìnrin lára àwọn le sí àwọn ò fẹ́ márì gan àwọn nítorí kí láyé fẹ́ wí àbí nítorí pé káwọn sọ wípé ìbálòpọ̀ ọkùnrin àwọn fi lóyún àti àwọn sì wọlé ọkọ ẹni táwọn jọ máa ń jètè táwọn wà ní sísí ẹni táwọn jọ ń jẹ táwọn jọ ń jẹ gbogbo ẹ̀ òun náà bá tó kó ládùúgbò yẹn ó travel kúrò ní ṣáìdì ìlú àwọn ó wá sílẹ̀ Yorùbá ń bí àwọn bá gbà kámú àwọn bá má rì àwọn sì bímọ nígbà táwọn bímọ àwọn wá sórí TikTok àwọn bẹ̀rẹ̀ sí ń ṣe TikTok àwọn lọ àmọ́ ní ọjọ́ kan ni arábìnrin kan nígbà yẹn báyìí ó wà lọ́kàn àwọn gan o táwọn bá fẹ́ bí àwọn fẹ́ bára àwọn ṣeré àwọn mọ́lẹ̀ káwọn máa wo fídíò tí obìnrin àtobìnrin tí wọ́n jọ bára wọn lájọṣepọ̀ ìyẹn ló máa ń dùn máwọn gan táwọn sì máa ń fẹ́ láti wò wọ́n ní báwọn ṣe ń ṣe nìyẹn títí àwọn fìyẹn máa gáìdì ara wọn wọ́n nígbà tó yá àǹtí ṣeun àwọn bá pàdé obìnrin kan lórí TikTok ìgbà táwọn pàdé ẹ̀ lórí TikTok àwọn jọ máa ń sọ̀rọ̀ ó ń bá wọn sọ̀rọ̀ àwọn náà ń dá lóhùn ọ̀rọ̀ àwọn jọ ń wọ̀ obìnrin ni o ó dẹ̀ sọ fún wọn pé òun fẹ́ kóun di ọ̀rẹ́ wọn ó tẹ̀ pé wọ́n ní òun fẹ́ kóun di ọ̀rẹ́ wọn ǹjẹ́ ní kò sí wàhálà àwọn jọ ń sọ̀rẹ́ nígbà tó yá ó bá wọn sọ̀rọ̀ bí táwọn jọ ń sọ̀rọ̀ ó máa ń pe àwọn á ní òun fẹ́ máa sọpọ́tì wọn ni òun láìkí wọn ó ló máa ń fà wọn ní nǹkan káwọn ó ní ó máa ń sọ fáwọn pé káwọn òun máa bá wọn ṣe táwọn máa fi wá sí ilẹ̀ Yorùbá bíbá yìí wípé òun máa fún wọn ní òun máa gáìdì wọn business tí wọ́n ṣe kọ́ máa bọ̀ kọ́ máa ṣe kinní kan kọ́ àwọn máa save àwọn náà dẹ̀ máa ń save gan o bọ̀ àwọn ògbélẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà làwọn sì ń gbé níbẹ̀ làwọn wà táwọn ti ń ṣe ilé ayé àwọn ó jẹ́ máa bá wọn sọ̀rọ̀ ìgbà mi ò lè pa wọn báwo ni gbogbo nǹkan wọn náà sọ pé àwọn wà òkè àwọn fine àwọn lọ́kọ kódà ó mọ̀ pé àwọn lọ́kọ àwọn wà nílé ọkọ ó ní ṣùgbọ́n bó ṣe máa ń bá wọn sọ̀rọ̀ báwọn sì jọ máa ń sọ̀rọ̀ yẹn wọ́n á sọ fún wọn pé wípé owó kò tún fọ̀rọ̀ lọ́wọ́ bí kí èèyàn gbọ́kùnrin fún orí pé àwọn ò ní tẹ́sí nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n sọ pé àwọn máa ń láìka àti máa bóbìnrin ṣe ju káwọn máa bọ́ ọkùnrin ṣe lọ bóyá nígbà tó wọ́n á ṣe láìfù yẹn wọ́n sọ̀rọ̀ débẹ̀ bẹ́ẹ̀ ni o bóyá òun ló sọ̀rọ̀ débẹ̀ o ó ṣàpadà gẹ̀ẹ́sì wípé ẹni yìí ó láìkì láti máa bá obìnrin ṣe mi ìmọ̀ nǹkan tó ń sọ débi tó fi wá mú tó fi pé ó ṣàpadà mọ̀ pé àwọn láìkì láti máa bóbìnrin ṣe ọ́ ní òun náà láìkì irú nǹkan bẹ́ẹ̀ yẹn àti ibẹ̀ lọ ìjọ alákọ̀ọ́kọ́ ló bá àwọn bá dúró ló bá ní pé káwọn jẹ́ káwọn róhùn náà pé káwọn tó sọ̀rọ̀ ó ti bọ́ sọ gbùrù. ó ti bọ́ pàǹtì ó ti bọ́ bra ó ti wà ní òò bá ní báwọn ṣe rí báyìí ìjọ àwọn dìde gbogbo ẹ̀ dìde pàpàpàpàpà bẹ́ẹ̀ pé káwọn rí káwọn kan tiẹ̀ rí wọ́n nítorí pé àwọn ti ṣerú ẹ̀ rí nígbà táwọn ti máa ṣó ẹ̀ tó pé ẹni táwọn jọ ń ṣe ó bá wá sọ́dọ̀ òun báyìí òun lọ́kọ̀ àwọn máa tilẹ̀kùn ni àwọn àjọ máa ṣe nílé àwọn amúdò àwọn afa àwọn náà máa mú tiẹ̀ náà á bá wọn ṣeré àwọn jòjò máa jà àwọn máa wà òkè gan gbà táwọn bá ṣe báyìí orí àwọn máa ń pé àwọn máa ń wà òkè gbogbo ẹ̀ máa ń kàm fáwọn pé kódà káwọn bá ń bínú gan táwọn bá ti rí obìnrin tó bá ti ń fọwọ́ pa àwọn lára táwọn ti ṣe kínní ara wọn máa wà òkè ó dẹ̀ máa ń dùn máwọn ọ̀ni so gbà tí ó gbá fóònù orí fóònù tó ti bọ́ra sílẹ̀ àwọn tó pé eléyìí ó dẹ̀ bọ́ra sílẹ̀ gbà tó bọ́ra sílẹ̀ ó fi hàn àwọn kóhun wò òun ò ṣe kíní kan ó ti bọ́ sọ ó ti ṣe kíní kan wọ́n ní báwọn náà ṣe bọ́ sọ nìyẹn ọjọ́ yìí àwọn wá bẹ̀rẹ̀ sí wá ní káwọn akọ̀yìn àwọn kọ̀yìn àwọn fìdí àwọn òun náà fìdí yàn wọ́n ó ya tán ó ti pé nítorí àwọn kọ̀yìn àwọn ara àwọn ò ṣe bẹ́ẹ̀ pé orí fóònù yìí pé ó ṣe bákàbákà lára àwọn but bó ṣe ń ṣe yẹn ara àwọn dìde àwọn fọ́ di ọyàn mú àwọn ṣáà fọ́ dẹ̀ mú àwọn ṣáà make sound òun náà make sound àwọn jọ ń dún ó náà ti ṣeun obìnrin ni o kì í sọkùnrin o obìnrin ni o àwọn ò pàdé ń bì kankan orí TikTok làwọn ti jọ pàdé o àwọn ò pàdé ń bì kankan orí TikTok làwọn ti pàdé ó sì fi hàn wọn òun ló ṣàbẹ ló kọ́ sí gbogbo ẹ̀ àwọn o
ẹ máa dé o. So òun ló kọ́kọ́ síra sílẹ̀ fáwọn o. Àwọn sì rí àwọn náà síra làwọn jọ ń ṣe. Ó ní ara àwọn dìde bó ṣe ń ṣe, ara àwọn dìde pátá. Ǹjọ́ yẹn ó lọ bó ṣe ń bẹ́ sáwọn yẹn pé ẹ̀wọ̀n ò láti báwọn ṣe ń ṣe o, òun láti báwọn ṣe ṣe bóun ṣe ń túraká báwọn ṣeré, àwọn ò ṣeré kò òun ò ṣeré bẹ́ẹ̀ kinní kan. Ọlọ́run bá sọ pé kó má bínú pé kò ṣe bẹ́ẹ̀ pé ẹ̀rù ń bà wọ́n ni. Ṣé ẹ báwọn ṣíra wọn sílẹ̀, ṣé ó yẹ kó náà ló ṣíra ẹ̀ sílẹ̀, ó yẹ kó máa ṣe kinní kan. Wọ́n ní àwọn bá tó ní pé kó má bínú, àwọn bá tún gbà. Wọ́n lẹ́yìn ìgbà yẹn àwọn ṣàjọ ṣe ìjọ ẹlẹ́ẹ̀kejì. Lẹ́yìn ìgbà yẹn àwọn tó pàdé, àwọn tó ṣogbẹ́ ìjọ ẹlẹ́ẹ̀kejì bó tún ṣe gbà wọn nìyẹn. Hello, ṣé time wà káwọn jọ ṣeré? Wọ́n náà díẹ̀ múra fún àwọn lọ́wọ́, àwọn fẹ́ mú wọn lọ sí school. Àwọn ní táwọn bá máa wọn láti school àwọn máa pè, bàtà àwọn máa wọn láti school àwọn bọ́ sí ṣáwà, àwọn wẹ̀, àwọn bá bọ́ síta pé àwọn tí bóun ṣe pé báyìí ó bá kọ́ tiẹ̀ ló bá pè wọn padà wípé báwo ni pé ibi tó ń dẹ̀ wá nísìnyí ó ṣe kinní kan ní òkè kò sí wàhálà. Àwọn náà ẹ̀ṣẹ̀ ìrètọ́ ni wọ́n ní gbé àwọn náà ní pé àwọn available kò sẹ́ni bọ̀dì nílé. Wọ́n ní bó ṣe ní pé ok kọ́fọ́ ní some minutes. Wọ́n ní ẹni tó sọ pé òun wà níta, wọ́n ní gbúgbúrú ó ti dé, ó ti sọ pé òun máa pè padà nísìnyí kò tiẹ̀ pé 5 minutes ó sì kó padà. Wọ́n náà sọ pé bó wọ́n sọ pé ẹwà lójú no kọ́ máa wọrí pé no I can't wait, I love you, I will do this for you, I will do kinní kan for you kí tó kọ́ wọn nígbà ok o. Àwọn náà láìkì obìnrin sóbìnrin, so bóyá ń sọ̀rọ̀ báyìí káwọn tó wí ká láìfọ̀ ó ti gbé sí fídíò ó ti bọ́ bra. Ó ní àǹtí ṣe ohun tẹ bá rọrùn yẹn lóòótọ́ pípé káwọn orí káwọn fà mọ́ra ni ó ti bọ́ bra ó ṣe kíní kan. Wọ́n ní pé ó ní káwọn náà bọ̀, àwọn ti bọ̀ torí àwọn ẹ̀ṣẹ̀ ìwẹ̀ tán ni àwọn kọ́ ẹ̀ ṣe aṣọ ni. Ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ó ní ló bá ní this time around àwọn jọ máa ṣeré pé ṣé àwọn ní oko rọ́bà ńlé. Àwọn ní àwọn ò lóko rọ́bà ńlé o, kí ni nǹkan táwọn ní ńlé táwọn lè lò. Ó ní òun ò ní nǹkan kan táwọn lè lò lé. Ó ní òun fẹ́ káwọn jọ ṣeré dáadáa. Ó ní gẹ́gẹ́ ó bá ya abẹ́ sí fídíò, sí ojú fídíò ló bá ya abẹ́ síbẹ̀ ló bẹ̀rẹ̀ sí bá rẹ̀ ṣeré ló tọ́ bẹ̀rẹ̀. Ó ní bóyá ṣe ara wọn ti dídé gan. Ó láwọn náà kàn bẹ̀rẹ̀ sí tọ́ bára wọn lábẹ́ ni àwọn fàbẹ́ ṣeré, àwọn ya àjẹ́ àwọn ò bójú o, gẹ́ẹ̀ náà ò bójú o. Àwọn jọ ń ṣeré. A sọ ní pé ó yá put your hand inside, wọn tó put your hand inside. A ní kò fọwọ́ kàn síbẹ̀, tó bá fọwọ́ kàn síbẹ̀ a ní kò sọ di méjì wọ́n sọ di méjì, a ní kò sọ di mẹ́ta wọ́n sọ di mẹ́ta. A ní òkè ó yá kó ṣé òun ò lè kí o gbọ́wọ́ bọ̀ bẹ́ẹ̀ ni. Wọ́n ní ìdíkan ní òkè bóyá kò ń lọ gẹ́ẹ̀tì ọ́ìlì kò ń ti bọ̀. Ó ní bí kí n ti gbọ́wọ́ mi bọ̀ nú ẹ̀. Mo ní kò wọ̀, ó ní kí n wá ọ́ìlì kí n dà sọ́wọ́ mi. Èmi náà bá wá ọ́ìlì mi bá dà sọ́wọ́ mi. Mo ṣáà ń fọ́ sí i. Ó ní kò sí wọlé, ó ti wọlé. Ìgbà tó yá ọmọ mẹ́ta yẹn wọlé, mẹ́rin wọlé. Mo ṣáà ṣe mo ti bímọ. Ó ní kí máa ṣe. Mú ọwọ́ tiẹ̀ ló ti bọnú ló fi ọ́ìlì sí ló ti bojú ara ẹ lọ ló ṣe báyìí kí n máa wò ó but you will feel it ìní kan. Kò bá ń lé ní mi ní kò bá ń lé n ò kí n lo kùkùmbà. Ó bá ní you have to use something pé so that eré yẹn á lè wà dáadáa. Àǹtí ṣe. Bá tún lọ gbé mi náà bá lọ gẹ́ẹ̀tì nǹkan. Mo ti bojú ara mi. Mo ṣe tìbọ̀ mo tìbọ̀ ni mo ń fojú ara mi ṣeré. Obìnrin ni o ni mo fojú ara mi ṣeré. Mo ṣe ń tìbọ̀ lèmi náà ń dún ni mo ń pariwo mo ti pàlẹ́kùn dé ni mo ń pariwo lónà ń pariwo níbi tó wà ní okay àti ṣeun ló bá ń dún bẹ́ẹ̀ lèmi náà bẹ̀rẹ̀ sí ń dún bẹ́ẹ̀ kejì kò tẹ́tìlẹ̀ mi ò ní dùn àṣẹ ní no you have to make sound now gbogbo mi láti dún mi láti ṣe gbá mi náà wá bẹ̀rẹ̀ sí ń dún bá a ṣe jọ bẹ̀rẹ̀ sí ń dún nìyẹn. Àǹtí ṣeun bá a ṣe bẹ̀rẹ̀ sí jọ dún nìyẹn. Nígbà tá a ṣe gbogbo eré yẹn tán ló bá ní pé òkè àbájọ dúró ara mi ti wà òkè. Mo bá bọ́ sí ibi balùwẹ̀ mo bá wẹ̀ mo bá dìde abákúnjọ ń chat lọ bá ṣe ń chat lọ ó máa snap ọyàn sí mi èmi náà snap tèmi sí á snap òbú ẹ̀ sí mi èmi náà snap tèmi sí bá ṣe jọ ń ṣe nìyẹn. Ó snap tiẹ̀ sí mi o ó snap gbogbo yẹn ó snap everything sí mi o èmi náà snap tèmi sí ọyàn lásán ni o kò ní fojú ẹ̀ sí o bẹ́ẹ̀ mọ̀ mi ò tiẹ̀ mọ̀ àkókò fojú ẹ̀ mi tiẹ̀ ṣe ṣé wàá síbẹ̀ lọ mo ti ní feelings fún wọn pé máa wá pé kí n máa rí owó jọ pé kí n wá sí ibi tó ń wà òun á support mi òun á ṣe gbá kan pé òun náà ẹni tá à ń sọ yìí kì í ṣọmọ kékeré o ẹni tá à ń sọ yìí mature woman ni o ó máa jù òun lọ o
kì í sọ ọmọ kékeré o láwọn jọ ń ṣe lọ. lẹ́yìn ìgbà yẹn ó tún wá dijọ́ kan ló bá tún pé òun ike ibo lòún wà ó ní òun wà lọ́jà tó máa ti délé kóun jẹ́ kóun mọ̀ àwọn bá ní òkè kò sí wàhálà alẹ́ ẹjọ́ yẹn òun gbàgbé sùn lọ ó pé òun ti sùn lọ nígbà tó dára ọjọ́ kejì òun ní kọ́ńtà ó dùn òun gan bọ̀ àwọn ọmọ òun gbọ́dọ̀ jáde àtọkọ òun náà kóun tó bẹ̀rẹ̀ òun bá tẹ̀sí ẹ̀ ó jẹ́ ìfẹ́ máa bínú òun bá bẹ̀ kó má bínú kó má ṣe kíní kan náà wá ní pé ìsibí kan pé tóun ò fi bá mi sọ̀rọ̀ yẹn òun love me òun ti fẹ́ ṣe kíní kan so I am now happy pé ó ti ẹ̀dá abẹ́ yẹn àǹtí Ṣeun aṣọ́kò parun lòun lọ ìjọ yìí ẹ kó ló máa dìgbà bí gbà kẹrin àbí gbà karùn táwọn jọ máa ṣe eléyìí báyìí ó wá túra ká gidi gan làwọn wá tó ń bẹ̀rẹ̀ sí ti nǹkan bọ̀rọ̀ àwọn lábẹ́ bó ṣe ń ti nǹkan bọ̀rọ̀ àwọn lábẹ́ lòun tọwọ́ bọ̀ lòun bára àwọn ṣeré lòun tó atúní kò ń kọyìn kò ń jó kò ń gbọ̀ndì òun àtó gbọ̀ndì atúní kò ń dìde báyìí tẹ̀wọ̀n pé obìnrin bá dìde tẹ̀wọ̀n bá dìde báyìí kálẹ̀sẹ̀ méjèèjì lélẹ̀ ṣe pé abẹ́ ẹ̀ wà lábẹ́ á ní kò ń ṣe báyìí kò ń gbẹ́sẹ̀ kan sókè tẹ́tẹ́ bá gbẹ́sẹ̀ kan sókè ṣe kó bò á ṣe yàn kanna ní bó ń ṣe máa ṣe nìyẹn ó ní tó bá ti rí àṣẹ bó ń ṣe yẹn àṣọ ń skin rẹ́kọ̀dù òun àṣekù sígbà táwọn ọjọ́ ṣe papọ̀ tó skin rẹ́kọ̀dù òun normal o lè máa déètì ọkùnrin tó wà nílùú òyìnbó kó máa skin record ẹ̀. The day I'm going to tell you my story nípa ọkùnrin tí mo pàdé kí ló bá mo pàdé ẹ̀ lásán mo ti rí kò fi threaten mi o enter the date for good 2 years ni kò fi threaten mi o but kò jẹ́ kí kò sọ fún mi pé òun fẹ́ skin record mi I would have even do my own too but kò sọ bẹ́ẹ̀ fún mi mo kàn bílẹ̀ sínú ẹ̀ kẹ́ lè mọ̀ wípé kò sí ibi tí ìṣèlú sí èèyàn máa ń gbọ́n sí ni bí mo lè ṣe tí bá yín sọ̀rọ̀ yìí náà kì í ṣe pé bá mo ti gbọ́n náà but kíní kan wà tí mo máa ń sọ wípé gbogbo ìwọ tá a jọ ṣe nǹkan kan kọ̀kọ̀ tó wá tún ta ó ti dalẹ̀ ẹ bá jẹ́ dalẹ̀ máa ń balẹ̀ lọ ni bájẹ́ pé nílé ayé yìí bájẹ́ bá pé 20 ọdún láyé ẹran ògún ní í ṣe so ìwọkíwọ tó bá dalẹ̀ mi tó o fi òwò mi rán ẹnì kẹta tí ò sí mẹ́ǹgbà tẹ́mi àti ẹjọ́ ń ṣe ògún ni ó ṣèdájọ́ rẹ̀ bóyá mo mọ̀ kó fẹ́ skin record mi ni o àbí mi ò mọ̀ o tó wá skin record mi èèyàn kan náà ti ẹ̀ ni tẹ́mi àti ẹ̀ mo dẹ̀ fẹ́yìn yẹn fọ́dún 2 gbáko mo dẹ̀ dé gbogbo mo dẹ̀ fi dé tiẹ̀ èmi àtọkùnrin kankan àdọ́fìyàléhà lórí ibùsùn so fún ìdí èyí for that reason kò sí bó ṣe fẹ́ ṣe bó bá mú tó bá mú kò fi threaten mi o tó bá fi threaten mi I will not even beg him sorry I will ask him to post it ni I am telling you if anybody have your naked tó ní tó fi threaten ẹ sọ pé kí wọ́n post ẹ ó ti fuck up no who never fuck up your hands in the air no one. I know say I fuck up, but who never fuck up? Let me see your hands in the air. No one's. Everybody only fuck up story. Fuck up story. Tèmi má lọ parent torí ẹ̀. So if you have my naked and I will not beg you, please don't post it. Me. Kò parẹ́ pẹ̀lú naked tó wà lọ́wọ́ ẹ̀ yẹn. Post it. So don't be see. Ó ti fuck up because tó o bá ní kó post ẹ̀. Wọ́n máa fi gbá ẹ ní gbogbo ìgbà ni. Ní gbogbo ìgbà náà máa fi gbá ẹ farabalẹ̀ kó máa gbọ́ lọ the day I'm going to tell you that story but kò tí kan ẹ ṣáà máa bá wa ṣí ẹ máa bá wa tap ẹ máa ṣí ẹ lọ ó ní báwọn ṣe ṣeré tọ́jọ́ náà báyìí tó ikọ́ ti báyìí ó kàn send picture yẹn sóhun ni àwọn fídíò yẹn pa ó ní bó ṣe wọlé báyìí ó ní òun nìkan lòun dárí ara òun bí mi náà nìkan ṣe dárí ara mi njọ́ tẹ́ni máa send fídíò sí mi òun nìkan lòun dárí ara òun bóun ṣe ń yá tán èmi ò ṣòro òun bóun ṣe ń yá tán pàlà tóun ṣe pàlà òbò tóun tọ́ ọbọ lóbò tóun ti gbogbo ẹ̀ tóun ya hán tóun kí sọ̀rọ̀ ògiri gbogbo tó ní kóun ṣe tóun kọ́dí tóun gbọ̀ndì tóun ya kéde kan tóun tó ya òbò òun sí kámẹ́rà báyìí àwọn ní sí dáadáa mi ò tí ì rí tóun ṣe tóun tó ranjú tóun pariwo àwọn òde bẹ́ẹ̀ òde wòde tó ṣe haish gbogbo ẹ̀ ní bọ̀bọ̀ yìí rí ní lédi yìí ló ń kámẹ́rà
ó lóun nìkan lòun òun wá ríra àwọn tóun dá fòbò ṣeré tóun dá ti nǹkan bòbò ó ní nǹkan tóun wá ń tí bòbò yẹn tóun dá ti nǹkan bòbò tóun dá ṣe gbogbo ẹ̀ ó lóun ò rí gẹ́yìn bẹ́ẹ̀ o ó lóun wá ní kí ló tó ṣerú eléyìí kí lóun ṣe fún ẹ ó ní bóun ṣe pé ó ní ó kọ̀ tiẹ̀ òun pé ó kọ̀ tiẹ̀ ó di the next thing voice note tó kàn máa gbọ́ voice note ọkùnrin ni kò wá sọ Yorùbá tó ń bóun sọ mọ́ kò sọ English mọ́ ó láti ṣeun èdè ìlú òun tó dédé Bẹ̀nẹ̀ ẹni ẹ̀ bẹ̀rẹ̀ sí sọ sóhun ó ní kò bóun sọ kankan èdè ìlú òun ló ń sọ ó wá sọ pé wo òun mọ́kọ́ ẹ o òun mọ nọ́mbà ọkọ ẹ òun àsẹ́ǹdì ẹ̀ sọkọ ẹ òun àsẹ́ǹdì ẹ̀ sẹ́gbọ̀n ẹ òun àsẹ́ǹdì ẹ̀ sí nìkan ó lóun ti rò bóyá wèrè lè ṣe ni òun ní bó ṣe kíní kan gbọ́kàn ó sì mọ̀ pé òun ti trust nobody àwọn máa ma skin record yín èmi ò tiẹ̀ bẹ̀rù náà o ntajọ sí ń kọ̀kọ̀ tú síta àmọ́ mi lè bóbìnrin ṣerú ẹ̀ mi dẹ̀ sí kámẹ́dà pẹ̀lú ọkùnrin gan mi tí olóhùn tiẹ̀ ti yọmí kò lóko yún mi tiẹ̀ olóhùn má ti jẹ́ kí n rógun ẹ̀ mọ́ láyé mi tábàjọ́ ń fẹ́ra wa tábà fẹ́ dóra wa máa bọ̀ wálé olóhùn ti yọmí kò lóko yún ó ní ló bá ní òun bá ní but obìnrin làwọn jọ ń sọ̀rọ̀ ní ìgbà yẹn kọ́ pé kò lẹ́jọ́ bọ́bìnrin yẹn sọ pé òun àti làwọn jẹ lẹ́jọ́ pé òun náà fídíò ẹ̀ lọ́wọ́ gan gbogbo àtàwọn jọ wọn ṣe eré ìfẹ́ gbogbo ẹ̀ ló ṣe obìnrin ni o obìnrin sóbìnrin ni o nígbà tó wá rí òṣà lágídí ìgbà tó rí pé ọ̀rọ̀ yìí ò mọ ní kinní kan tán ti ẹni tó súnmọ́ òun kan wọ́n ti sẹ́ẹ̀dì àwọn fídíò kékeré kan sí yẹn àwọn sọ fún òun pé tó wò bá sọ̀rọ̀ àwọn máa sẹ́ẹ̀dì gbogbo ẹ̀ sí òun kí lẹ fẹ́ ọ̀nà sọ fún òun lọ mú ṣe 1,000 dirham àbí kí wọ́n ń lò lọ́dọ̀ wọn yẹn kí bẹ́ẹ̀ 5,000 kìíní kan ní gbogbo life savings òun ó lóun wá ń pa àwọn èèyàn oní 1,000 oní 300 oní 400 oní 600 bí kéèyàn máa gba 600,000 lọ́wọ́ èèyàn 500,000 lọ́wọ́ èèyàn oní 1 million ní bó ṣe gbàjọ nìyẹn owó òlu wọn yẹn mi mọ bó ṣe pé oní bó ṣe gbàjọ nìyẹn máa play voice note yẹn nìyẹn o máa play díẹ̀ nínú voice note yẹn tẹ́ máa gbọ́ ó ní bó ṣe gbàjọ nìyẹn ó náà ti ṣeun òun bá send sí wọn ó bá sọ fún wọn pé kò sí wàhálà wípé òun máa ẹ jọ̀ọ́ o ẹ bóun delete bá ní kò sí wàhálà pa àwọn máa delete ẹ ó ní part 1 nìyẹn àti ṣeun ibi tó ó ní gbogbo gbèsè yẹn di sin yìí òun ò tí ì san tán ó bá tún pé òun níjọ́ mélòó kan sí. of recent yìí ló bá tún sọ fún pé pẹ́pẹ́ sí o fídíò ẹ̀kọ́ tó wà lọ́wọ́ òun tóun rí o òun máa post o tó bá send iye kan báyìí wo lọ send ẹ̀ bóun tiẹ̀ ṣe wà yìí kò sí kọ́ lọ́wọ́ òun. ó láti ṣeun ó lẹ́rù ṣe ń bá mi o ó ní àmọ́ mo ti wá rí nọ́mbà yìí mo ṣe ní kí wọ́n bá yín sọ mo ní ẹ má fún wọn ní wọn nira wọn ẹ jẹ́ kó lọ post ẹ̀ mo ní bẹ́ẹ̀ ṣe ń fún wọn náà wọ́n ṣe máa padà post ẹ̀ náà ni ẹ fún wọn máa padà post ẹ̀ mo ní so wọ́n máa post ẹ̀ náà ni tí wọ́n ti post ẹ̀ láàrin ọdún kan gbogbo tó rùn oko ọ̀lẹ̀ that means pé nǹkan tẹ́yìn ṣe ẹ face consequences ẹ̀ nìyẹn kò sí nǹkan tó ṣe tí ò lẹ́sàn wọ́n ti jèrè nìyẹn èrè bẹ̀ náà jẹ́ ó lè gbalẹ̀ ọkọ lọ́wọ́ wọn bó ti ṣe wọn láàrin ọdún kan gbogbo àpòlẹ̀ láàrin ọdún kan àpòlẹ̀ tani ò fuck up rí who never fuck up your hands in the air no one so bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ sọ̀tàn kékeré kan fún yín kẹgbọ́ ìtàn arábìnrin kan lórí Facebook ni ó pàdé arákùnrin yìí ọmọ bọ̀bọ̀ lẹ́yìn tá à ń sọ yìí ọmọ làṣàmàjà ni bọ̀bọ̀ tá à ń sọ ní ọmọ sáàdì tìrẹ́ yẹn ni ọ̀yọ́dẹ pàdé ara wọn ọdún náà lọ́wọ́ mo wà ní complaint kan ICS ní sáàdì Ansuani ní ọ́fíìsì wa máa ń gbà yẹn ní ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ lórí Facebook so ẹni tí ó jẹ́ family lady yẹn ó ní olè mímọ́ ọmọ ilé egungun ni lady yẹn ṣe mọ̀ pé Mushin sáàdì Mushin yẹn egungun wà bẹ́ẹ̀ dáadáa àwọn ọmọ ilé egungun sáàdì ibẹ̀ yẹn ni àwọn ọmọ ọ̀jẹ̀ ni so ó ṣàpàdé bọ̀bọ̀ yẹn ó jọ ń ṣe eré ìfẹ́ wa náà yẹn náà tirẹ̀ ni mo wà náà tirẹ̀ kí ní kọjọ́ ọ̀nà máa pàdé ó ti jọ ń sọ̀rọ̀ ìfẹ́ àmì òsínlé ní ìsìn gbogbo ọ̀rìn òsínlé so wọ́n jọ ń sọ̀rọ̀ mo lọ ṣiṣẹ́ ọ̀rọ̀ fẹ́ wọ́n ti wọ̀ débi wípé wọ́n ti jọ ń fi ọdún tí wọ́n sẹ́ẹ̀dì òbò ìdí oyè okó kiri síra wọn bójú wa nípò owó akẹ́yà sọ pé ó ní boníkẹ́ òkè sọ pé òun wà ní bedroom fẹ́ wọnú let me see you now bá gbé fóònù sílẹ̀
ìyàwó bá ń wẹ̀ ó yàdí sí kámẹ́rà ó ṣòdì sí kámẹ́rà ó ṣe gbogbo ẹ̀ orí àṣebóyé ń ṣe gbogbo on screen record ẹlọ́bọ̀ screen record ẹ̀ tán ó sàrí pé jọ́kejì bọ́ yẹn ń fún mi attitude àbí ló ṣẹlẹ̀ tó ń fún mi attitude kò sí nǹkan kan bóyá sọ pé kó mú iye báyìí wá ó wá lóhùn òní lọ́wọ́ oníwèé tó ń bá sẹ́yìn nìkan sí ẹ̀bí àwọn àní àbó òní ni ọ̀rọ̀ ìfẹ́ ṣe pé nǹkan mẹ́ta níbẹ̀ yẹn ó dìsà ó betray gẹ́ yẹn ó tún wá break heart ẹ̀ ó send ẹ̀ sí yẹn pé and then what happen pé òun máa post ẹ̀ òun máa post nude òun máa post nude ó tó bẹ́ẹ̀ bí ṣe post nude gẹ́ yẹn Elédùmarè ń gbọ́ ó post gẹ́ yẹn fẹ́ lè parẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí ẹ̀ lẹ́yìn ọjọ́ méje bọ̀bọ́ ìfúnra rẹ̀ ló drive rẹ̀ lọ sí ìdí odò ó dẹ̀ bọ̀ sínú odò màdìdù kan náà kò sẹ́ni tó rí yọ títí ó ti kú pátápátá mo ní máa play voice note yẹn nípa voice note díẹ̀ ní voice note àti yẹn ẹ dúró kẹ́ gbọ́ ẹ máa gbọ́ o mo kàn fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ mbẹ́. Obìnrin sí obìnrin àtìgbà tí mo ti wà ní secondary school ní ọ̀rẹ́ obìnrin kan láìpẹ́ nìkan kódà òun ó jẹ́ kí n mọ̀ pé obìnrin sí obìnrin lè máa jọ wọn dára wọ́n ti nífẹ̀ẹ́ ẹ̀tọ́ lọ àtàparí secondary school. Ibi ló ti bẹ̀rẹ̀ ní o secondary school mo fẹ́ kẹ́ ìtí mo fẹ́ kẹ́ gbọ́ mo fẹ́ kẹ́ gbọ́ mbẹ́. lẹ́yìn ìgbà wọ́n wà ó ní ìlú òkèèrè ló wà tó bá dé bá a kájọ máa ṣọ́ ẹ̀ ṣe wí fún mi àgbàdo ṣé kí wọn náà láìpẹ́ wọn láìpẹ́ dáadáa kódà mo máa ń láìpẹ́ obìnrin tó ọkùnrin lọ kò sí wàhálà àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ wọlé. wọ́n ṣe pàdé nìyẹn o. tó fẹ́ bá yé mi jẹ́ mi àti ó ní pé òun ràn mí lọ́wọ́ tí a bá wọn ìlú òkè bí mi náà bá dé ìlú òkè èmi náà máa rí tọ́rọ́ kọ́bọ̀ adájọ́ àwọn ọmọ mi àgbàjọ ṣọ̀rẹ́ àmì yóò pè mí fídíò kọ̀ àjọ sọ̀rọ̀ pàtó òdìjọ́ kan ọkọ̀ mi fídíò kọ̀ wà níwò mo bá gbé gbogbo ẹ̀rọ mi ó ṣe mo láìkẹ́ tó dáa ó lẹ́nu tó lé wájú ó lẹ́yìn. ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn mo fẹ́ kẹ́ tó gbọ́ mi mo yọkù ẹgbẹ́ ilé ẹni tó bá ní ayé òsì ayé ń bẹ ọlọ́run máa jẹ ọjọ́ ayé kó tó mọ̀ pé ayé ń bẹ ọba wa bẹ̀rẹ̀ máa wọ sí ìtọ́kùn lórí fóònù mi bá send fídíò tèmi nìkan mo wà ní òun tí mo ṣe gbogbo ọdún mi ló yọ pàtó sì mo ní àkérè tó ṣe fídíò yẹn bẹ́ẹ̀ tó dára. ẹ ṣe tó dúkẹ́ bá mi pété sí sítórì aládùúdùn yìí ẹjọ́ tó lọ lọ́hùn ayé òní fọ̀rọ̀ èmi àti yín ṣe àríkọ́gbọ́n ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ bá mi ṣí ẹ ṣí ẹ sórí timeline yín ẹ káwọn èèyàn máa wò ẹ kọ́pì ẹ lórí TikTok ẹ lò lórí everywhere láti fẹ́ lò ẹ jọ̀ọ́ ẹ ṣe.